ṣé o, èmi dúpẹ́ lọ́wọ́ rẹ, ìwọ lógo yẹ fún o, Alpha Omega, ìwọ lógo yẹ, Alpha Omega, ìwọ lógo yẹ. Olúwa Ọlọ́run Elédùmarè, ẹ ṣé fún àánú ńlá yín, ọba tó jẹ́ ká tó rí ọjọ́ tí ó ní, ọba tó jẹ́ kí ìlú yìí kó wà nínú ogun. A dúpẹ́ lórí ìjọwọ́ Ọlọ́run, ọba tó jẹ́ kí ìrìnàpò òkú kó borí ìjọ. Olúwa tẹ́ ọgbọ́pẹ́ wa. A dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo ìpinnu òkùnkùn tẹ́ sọ di asán, tẹ́ ń bàjẹ́ lórí wa, lórí orílẹ̀-èdè, lórí ìjọ wa. Olúwa tẹ́ ọgbà yín wa. Olúwa fi Sunday school ilé lọ, Olúwa gba gbogbo ògo. Má gbàdúrà gbogbo ibi tó fẹ́ ṣẹlẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà, Olúwa gbẹ́sẹ̀ lé. Gbogbo ogun àwọn ọmọlẹ́gbẹ́ òkùnkùn, Olúwa gbẹ́sẹ̀ lé. Olúwa gbogbo iṣẹ́ òkùnkùn, Olúwa fàtú. Jésù ṣe dúpẹ́ tí gbọ́. Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Iṣẹ́ ta fẹ́ iṣẹ́ lé lónìí, òun ni ìpín kejì ohun tí a bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá. Ọlọ́run nínú ìjọba tó pín sí méjì. Ọlọ́run nínú ìṣàkóso ìjọba gúúsù la fẹ́ wò ní òní. Mo fẹ́ sáré sọ̀rọ̀ ráńpẹ́ lórí bí ìjọba náà ṣe pín sí méjì. Ilẹ̀ Ísírẹ́lì ó pín sí ìjọba àríwá àti ìjọba gúúsù. Ìjọba àríwá, òun ni ẹ̀yà 10 wà pẹ̀lú rẹ̀. Ìjọba ti gúúsù, ẹ̀yà 2 péré ló wà pẹ̀lú rẹ̀. Olú ìlú ìjọba tàríwá tó jẹ́ ẹ̀yà 10, òun ni Samaria. Ẹni tó dẹ̀ bẹ̀rẹ̀ ìjọba bẹ̀, òun là ń pè ní Jeroboamu ọmọ Nebati. Ní ìjọba ti èyí ti gúúsù, ohun tí a ń pè ní ìjọba ti Juda, ìyẹn ní ẹ̀yà 2 tí olú ìlú bẹ̀ sì jẹ́ Jerusalem. A wá fẹ́ wo àwọn ọba olódodo àti àwọn ọba búburú tó jẹ nítorí ìgbà kan wọn nígbà ò lọ bí òréré. Bẹ́ẹ̀ ni, so Ọlọ́run nìkan lọ́ba tó wà títí láéláé. Now, àwọn ọba olódodo wọ́n fún wa ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí a láti kà ní bíbáyìí. Láti ọba kìíní orí 15, that is chapter 15. Then ọba kìíní chapter 22. Ọba kìíní chapter 22, 41 to 50. Chapter 15, 1 to 24. Chapter 14, 21 to 31. Then ọba kejì, chapter 11, 1 to 20. Chapter 14, 1 to 3. Chapter 15, 1 to 7. Chapter 16, 1 síwájú. Chapter 18 sí chapter 23. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi tí wọ́n fún wa yìí, mo dá mi lójú pé tá bá kà, àwa náà máa rí ọ̀pọ̀lọpọ̀ ohun tó ṣẹlẹ̀ níbẹ̀. Kò dẹ̀ ń ṣètàn lásán, àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ni a dẹ̀ ń kà. Kì í ṣe wípé a kẹ́ ń kà ṣá, bí kò ṣe pé ká lè bá kọ́gbọ́n, ká náà lè bá rí nǹkan kọ́ níbẹ̀, ká dẹ̀ lè mọ ohun tí ìfẹ́ Ọlọ́run jẹ́. Gẹ́gẹ́ bí a ti sọ̀rọ̀ lé lórí ní ọ̀sẹ̀ tó kọjá, wípé ohun tó Ọlọ́run gbé kalẹ̀, Ọlọ́run fi Dávidi ṣe standard. Ẹni gbogbo ọba tó bá dẹ̀ jẹ́ tó bá máa ṣe dáradára, ó láti ṣe bí Dávidi ṣe gangan. Ìyẹn la lè sọ pé ó ṣe ohun tó tọ́ níwájú Olúwa. Praise the Lord. Gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ last week, pé nígbà tí ilé-iṣẹ́ bá wà, tí bí bakery tó sọ pé òkè àwọn tó bá ń ṣe bakery tó ń ṣe búrẹ́dì ń bí wọn láti máa ṣe búrẹ́dì 10 lójúmọ́. Gẹ́gẹ́ bí ìyẹn ni standard tán fún wọn. Tẹ́ni ẹ bá lọ ń ṣe 5, ṣé mọ̀ pé ó ti ń roko àti máa lọ́lé nìyẹn. Wọ́n lè sáàkì irú èèyàn bẹ́ẹ̀. Ṣùgbọ́n 10 ló ń retí pé kó ṣe. Tó bá wá ṣe kọjá 10, wọ́n á fẹ́ ṣe móríyá fún. Now, bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni ohun tí ó wà ní. Òun sì ṣe èyí tó tọ́ ní ojú Olúwa. Ó sì rìn ní ọ̀nà Dávidi bàbá rẹ̀ gbogbo. Kò sì padà sí apá ọ̀tún tàbí sí apá òsì. Ìyẹn ìwé ọba
ìkejì chapter 22 verse 2 nìyẹn. Point 1 ó ní ọba 15 ọba kínní chapter 15 First King chapter 15 8 to 24. A rí Ọlọ́run nínú ìṣe tó fàyè gbà kí a fi Ásà jọba tí ó sì mú kí ó ṣe ohun tó tọ́ níwọ̀n ìgbà tí Ásà fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú rẹ̀. Nígbà tó dàpọ̀ pẹ̀lú Ben-Hadadi, Ọlọ́run fi ìyà jẹ níkẹyìn. Má ṣe ṣíwọ́ fi fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Ọlọ́run. Praise the Lord. A rí bí Ọlọ́run ṣe lo Ásà tó dẹ̀ ṣe ohun tó tọ́. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ tá bá ka ìtàn yẹn, nígbà tó dẹ̀ di pé ó tún lọ darapọ̀ pẹ̀lú àwọn tí kì í ṣe tọ́lọ́run tá à ń pè ní Ben-Hadadi. A rí bí Ọlọ́run ṣe tún nawọ́ pàṣọ sí. Ásà jẹ́ lára àwọn tó ṣe dáadáa tó hùwà bí Dáfídì bàbá rẹ̀. Ọlọ́run rán Jèhóṣáfátì lọ láti gba ipò bàbá rẹ̀. Ọlọ́run fún ní àṣeyọrí bí ó bá ti tẹ̀lé tó sì ṣe ohun tí ó wù. Bẹ́ẹ̀ ni Ọlọ́run tó ràn lọ́wọ́. Ọlọ́run máa ń fún yàn láṣeyọrí tí wọ́n bá ti tẹ̀lé, tí wọ́n bá dẹ̀ ń ṣe nǹkan tó bá wù. Wọ́n ní títẹ̀lé Ọlọ́run ní ọ̀nà tí ó dájú sí ìmúṣẹ àṣeyọrí. Of course, tí wọ́n bá ti ń tẹ̀lé Ọlọ́run, kò mọ̀ pé àṣeyọrí kò jìnnà sí ẹ̀. Àṣeyọrí á máa tẹ̀lé irú èèyàn bẹ́ẹ̀. Jèhóṣáfátì jẹ́ èèyàn kan pàtó tó náà ṣe dáradára. Pápátá bá ka ìtàn rẹ̀, a rí bí ọba Áhábù ṣe fẹ́ tàn nítorí òun fẹ́ pé ọmọ ìyá ṣáà ni wá, ọmọ ìlú kan náà. Ó bá àwọn ìlú Ísírẹ́lì ṣe. Òun jẹ́ ìlú Júdà. Òun bá ọba Áhábù ló ṣe ọba Ísírẹ́lì nígbà yẹn. Òun jẹ́ ọba Júdà. Ó wá di pé mo fẹ́ kó ràn mí lọ́wọ́. Àwọn ìlú kan wà tó ń gbógun ti wá, Ramogilẹ́dì, ká lè lọ bá wọn jà. Níwẹ̀ máa lọ, ṣùgbọ́n mo fẹ́ ká bèrè lọ́wọ́ Olúwa. Àdẹ̀mọ́ Áhábù ń gbà yẹn ń kó àwọn èèyàn jọ, àwọn wòlíì tó ń fún lówó. Bàtà wọn yẹn dẹ́bẹ̀ sí ríran sí. Ó lọ, Ọlọ́run ti fún ẹ ní ìṣẹ́gun. Ṣùgbọ́n ara Jèhóṣáfátì ò lélẹ̀. Ó ní pé ẹ bá mi wá wòlíì Ọlọ́run. Mo fẹ́ ìyàn kan tí mo tún ní o, kò ríran rere sí mi rí. Ó ní ẹ bá mi pè wá. Ìgbà tó dẹ̀ dé nítòótọ́ náà ẹ lọ, Olúwa ti fún yín ní ìṣẹ́gun. Ó ní àjọ so títọ́ nǹkan tó Olúwa bá ti ní kó sọ ni kó sọ. Ìgbà tí yẹn dẹ̀ máa ríran. Ó ní pé kò ní tó bá lọ ò ní dé o, nítorí pé lílọ tó ń lọ yìí kú ni. Ó ní ṣé o ti rí nǹkan tó sọ? Fún ìdí èyí, wọ́n ní kó sọ sínú ẹ̀wọ̀n. Pàápàá kan náà wòlíì yẹn gan láti lọ gbà lójú pé ibo lèmi wà tẹ́mi Ọlọ́run wá fi èmi sílẹ̀ tó wá ń bá wọ sọ̀rọ̀ pé ọ̀lọ́ tó ní. Ṣùgbọ́n ìwọ tó gbá mi lójú, nígbà tí ọ̀rọ̀ ti bá sọ bá ṣẹ tó máa sá kiri, tó máa sá pamọ́. Bí ó dẹ̀ rí bẹ́ẹ̀ gẹ́gẹ́, tẹ bá ka ìtàn yẹn, ẹ rí bó ṣe rí. Bí Áhábù ṣe kú lójú ogun tí ọfà bà. Bó ṣe lo gbogbo ọgbọ́n àyíníke tó tí kò gbé aṣọ ọba wọ̀. Ọfà tí ìkan nínú àwọn yẹn kẹ́ ń ta ṣeré. Orí ọba bó ṣe wọ lérin tó, àyè àlàfo kékeré tó ra wà láàrin irin àti ara ẹ̀, ibẹ̀ ni ọfà yẹn wọ̀. Tẹ́jẹ̀ bẹ́ẹ̀ sì ń ṣàn. Níbi tó ti náà ń fọ ẹ̀jẹ̀, àwọn ajá bẹ́ẹ̀ sì wọ́n á là gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wòlíì ti wí. Praise the Lord. Tá bá ka ìtàn Jèhóṣáfátì, a rí gbogbo àwọn nǹkan wọ̀nyí níbẹ̀. Wọ́n ní ọba kejì orí 11 ẹsẹ̀ 21 àti ọba kejì orí 12 ẹsẹ̀ 1 síwájú. Yahweh dá ẹ̀mí Joaṣi sí, ó sì fi ṣe ọba tó kéré jùlọ ní Júdà. Ọpẹ́ ni fún Ọlọ́run pé Joaṣi kò já Ọlọ́run kulẹ̀. Ṣé o kò máa fi ojú àwọn àǹfààní rẹ nínú ayé rẹ gbo ilẹ̀? Praise the Lord. Joaṣi òun lọ́ba tó kéré jù ní ilẹ̀ Júdà. Ọmọ ọdún 7 péré ni. Ọlọ́run dá sí. Nígbà tí arábìnrin ta lè pè lájẹ́ ni, nítorí pé ọmọ tí ẹ kú Àtàláyà, ó dẹ̀ wá make sure pé gbogbo àwọn ìdílé ọba ló láti pa, nítorí kó má bàa sí kan tó máa jẹ ọba, ló ń fúnra bàbá ẹ̀ sí ń jọba. Ṣùgbọ́n Ọlọ́run dá Joaṣi sí. Ààrẹ ẹni tó gbé pamọ́, ó dàgbà sínú tẹ́ḿpìlì ní
ní ọdún mẹ́fà. At the age of 7 years he became king. Èyí náà sọ fún wa wípé ẹ jẹ́ kí a fún àwọn ọmọ náà ní foundation. Cast them young. Foundation is the key. Adẹ́rìí pé kò já Ọlọ́run kulẹ̀. Ṣáwa ò máa já Ọlọ́run kulẹ̀. Now, a rí Ọlọ́run kedere nínú iṣẹ́, nínú ayé àti ìgbésẹ̀ ọba Hezekiah àti Judah. Ọlọ́run bọlá fún pé níwọ̀n bí ó ti tẹ̀lé ọ̀nà Dávidi, ó ń ní ẹ̀rí ńlá, a sì fún ní ìṣẹ́gun àtòkèwá. Gbìyànjú láti yàtọ̀ fún Ọlọ́run. Ṣàtìrí nǹkan tó ṣẹlẹ̀. Tá bá ka ìtàn Hezekiah yìí dáradára, chapter 18 sí chapter 20, a rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀. Bí ìlú Assyria ṣe gbógun dìde, bó ṣe bẹ̀ sí halẹ̀ tó bẹ̀ sí ń sọ̀sọkúsọ. Bí Hezekiah ṣe bẹ̀ sí lọ ké pe Ọlọ́run, tó bẹ̀rẹ̀ sí yíra níwájú Ọlọ́run, tó kọ́kọ́ kọ̀wé ìwé ẹ̀bẹ̀ àdúrà tó sì èsì máa ń ṣe yẹn tó kọ́kọ́ ṣe ni. Ló bá bẹ̀rẹ̀ sí ń bọ́ Ọlọ́run sọ̀rọ̀. Ọlọ́run dẹ̀ náwó agbára rẹ̀. Ó fi àjùlọ wọn Senakeribu. Bíbélì sọ pé 185,000 sójà ló kú. Jí mọ́. Yé lọ́n sá lọ. Senakeribu kúkú ìyà, àwọn ọmọ ẹ̀gán ló pa. Àwọn ẹ̀rí ló ní rúurú, pàápàá jùlọ ńgbà tó ti di pé Ọlọ́run tún rán Isaiah sí pé ó máa kú. Ó tún bẹ̀rẹ̀ sí ń sọkún sọ́nà Ọlọ́run pé Olúwa kí ló ṣẹlẹ̀ bá. Olúwa tún rán Isaiah padà lọ́ba, kò ní kú mọ́. Àwọn àmì yìí dẹ̀ ló máa fi mọ̀. Àwọn iṣẹ́ ìyàlẹ́nu wà nítorí pé ó ṣe ìfẹ́ Ọlọ́run. Òun mú gbogbo bí gíga kúrò. Gbogbo nǹkan tá à ń pè ní Asherah pole ó mú kúrò. Gbogbo àwọn tó ń ṣe panṣágà, Yorùbá máa ń pè àwọn temple prostitute. Iṣẹ́ wo làwọn yẹn ń ṣe ń gbà yẹn? Lára ìbọ̀rìṣà ni nígbà yẹn, wípé kí bí ajílẹ̀ kójó lè bá rọ̀, kí nǹkan tá à ń ṣe kó lè bá máa jí dáadáa, kó lè bá máa ṣe kinní kan. Àwọn ìwà àwọn ìlú tó dẹ̀ mọ Ọlọ́run ni. Máa róbìnrin tábẹ̀ sí máa ṣe ohun onírúurú. Nígbà tí mo ka ìtàn yẹn, wọ́n ní pé kọkùnrin ló lè wá bá wọn. Festive period ni, ó dàbí ìgbà bá ṣe máa ń ṣe Valentine ni. Ó ní ọjọ́ náà tó máa ṣe. Tó pẹ́ níbọ̀dọ̀ ẹni obìnrin tó bá tìrì wà lọ́ba. Ẹni owó tó bá wà lọ́wọ́ ẹ̀ ṣáà fún. Òun náà dẹ̀ ní kọ̀. Òun náà dẹ̀ máa fi tayọ̀tayọ̀ ṣe. Nítorí pé ọ̀nà àti sin òòṣà wọn yẹn ni. Gbogbo àwọn nǹkan tó dára bẹ́ẹ̀ lọ. Òun ni Hezekiah kó kúrò nílẹ̀. Ọgbọ̀n bí gíga àwọn igi tó ti gbẹ́, tó bẹ̀ sí ń bọ àti bẹ́ẹ̀ lọ. Now, tá bá tún wo Ọlọ́run mú Josiah wá ní ìmúṣẹ ìwé mímọ́. Ó sì tún ràn lọ́wọ́ pẹ̀lú àtúnṣe tó mú ògo àwọn ènìyàn rẹ̀ tó ti sọnù padà wá. Nítòótọ́, Ọlọ́run ni ó wà lẹ́nu gbogbo ìṣàkóso àti tirẹ̀, bóyá ní ti ara tàbí ní ti ẹ̀mí. Tá bá wẹ́n tá ń pè ní Josiah, wòlíì kékeré ti sọ̀rọ̀ nípẹ̀ tipẹ́. Tá bá ní wòlíì kékeré àti wòlíì àgbà máa ti rántí. Wòlíì kékeré lẹ́ni tí Ọlọ́run rán tó lọ sọ àsọtẹ́lẹ̀ ní Ísírẹ́lì níbi tí Jeroboam ti bẹ̀rẹ̀ sí lọ ń rúbọ lórí pẹpẹ, tó wá ń sọ fún pé wọ́n báyìí lolúwa wí, nǹkan báyìí ló máa ṣẹlẹ̀. Tí ọba Jeroboam sọ pé ta ni wọ́ tó nà, ẹ bá mi mú. Ọwọ́ tó nà ọwọ́ ẹgbẹ́ ni. Ló bá bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀. Bá mi bẹ Ọlọ́run. Ìyẹn bá dẹ̀ tún gbàdúrà fún ọwọ́ ẹ̀ bá tún nà padà. Ó ní ẹnìkan ń bọ̀, ó dẹ̀ dárúkọ ẹ̀. Òun ló fi lo èdè yẹn pé Ọlọ́run mú Josiah wá ní ìmúṣẹ ìwé mímọ́. Ohun tó sọ nígbà yẹn. Tá bá dẹ̀ rí gbogbo iṣẹ́ tí Josiah ṣe reforms yẹn, a rí pé gẹ́gẹ́ bí àti wí gangan lẹ́ni tó tún ṣe dáradára jù lẹ́yìn Hezekiah tí ó meet up pẹ̀lú bí Dávidi ṣe ohun tó tọ́ níwájú Ọlọ́run. Now, àwọn ọba búburú, wọ́n fún wa láwọn Bible text náà tá máa kà níbà. Ọba kìíní 14, 21 to 31, ọba kìíní 15, 1 to 7, ọba kìíní 22, 50, ọba kejì 11, 1 to 20, ọba kejì 16, 1 síwájú, ọba kejì 21, 1 to 26, ọba kejì 23, 31 to 34. Now, nígbà tí Ataliah ìyá Àsáyà sì rí pé ọmọ òun kú, ó dìde, ó sì pa gbogbo irú ọmọ ọba ọ̀run. Wọ́n ti sọ ẹ̀. Ẹ̀rí nǹkan tó ṣe lára àwọn tó ṣe burúkú jáì nìyẹn. Pé nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí, kò tún sẹ́ni títẹ̀ náà máa tún gbérí mú.
wọ́n ní Ọlọ́run ṣiṣẹ́ láti mú ìlérí rẹ̀ ṣẹ lára Jeroboam nítorí wèrè Solomon. Ìwà ọmọdé Rehoboam wá ran ọ̀rọ̀ náà lọ́wọ́. Ọlọ́run lóòótọ́ kò lè fara mọ́ ìwàkiwà níbikíbi. Ó rí ó sì ń san ẹ̀san bó tilẹ̀ jẹ́ òdìkejì. Gbogbo ohun t'Átáláyà ṣe nìyí, ó jẹ́ lára àwọn nǹkan t'Olúwa ti sọ. Nítorí ìwà wèrè Solomon àti ìwà Rehoboam náà tó kó wá jẹ́ kí ọ̀rọ̀ yìí tètè wá sí ìmúṣẹ. Asáyà gẹ́gẹ́ bí bàbá rẹ̀ Jeroboamu kò tilẹ̀ mọ̀ pé Ọlọ́run ní agbára lórí òun. Èyí jẹ́ òtítọ́ bákan náà nípa ìyà búburú rẹ̀ Atáláyà. Kò mú ìwà búburú lórí àwọn ènìyàn Ọlọ́run jẹ. Ọlọ́run san fún wọn bí ó ti yẹ. Àwọn olórí gbọ́dọ̀ ṣọ́ra lórí bí wọ́n ti ń lo àwọn ọmọlẹ́yìn wọn. Ibi kò lè borí òdodo Ọlọ́run àti níbi tí ó dàbí pé ìdájọ́ kò ṣẹlẹ̀. Praise the Lord. Ẹ jẹ́ kí a ṣọ́ra. T'Ọlọ́run bá ti yàn wá sípò, ẹ jẹ́ kí a mọ bá ṣe máa ṣe. Ẹ má yẹ ká máa ríra wa bí ìgbà tí ó jẹ́ wípé Ọlọ́run ni wá. Ọlọ́run á kó ràn wá lọ́wọ́. Àwa náà ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti ṣèjọba lórílẹ̀‐èdè Nàìjíríà rí, tí ó yẹ pé wọ́n ń ṣe bí ìgbà tí ó yẹ pé wọ́n ò ní kúrò ńbẹ̀ mọ́. Àwọn náà mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sáwọn báyìí. Kò sí èèyàn kan tó máa wà títí láéláé. Ọlọ́run nìkan lẹni tó máa wà títí láéláé. Praise the Lord. Ó ní ọ̀nà t'Ọlọ́run gbà bá ọba búburú Asáyà àti ìyàwó rẹ̀ wí. Àwọn ẹni tí wọ́n rò pé àwọn lè mú ẹ̀ṣẹ̀ wà búburú ìbọ̀rìṣà wọn jẹ. Àti ọ̀rọ̀ Nábótì àtàwọn mìíràn fi hàn pé kò sí olórí tí ó kọjá ìjìyà Ọlọ́run tí wọ́n bá ti hùwàkíwà. A mọ Mánásè gẹ́gẹ́ bí apànìyàn àti abọ̀rìṣà. Kò dàbí bàbá rẹ̀ Hesekiah. Ọlọ́run kọ́ wa ní ọ̀nà bí òun ṣe ń parun àti ọmọ búburú rẹ̀ Ámónì. Kò sí olórí búburú kan tí ó bọ́ lọ́wọ́ ọ̀gọ́ ìdájọ́ rẹ̀. Praise the Lord. Tábà wo Mánásè, ọmọ Hesekiah ni Mánásè. Mo sọ pé Mánásè ṣe dáradára gan. Ṣùgbọ́n a rí onírúurú ìwà burúkú tí Mánásè ṣe. Ìpànìyàn. Ó tún ṣe débi pé ó tún lọ kọ́ ilé òòṣà sí inú ilé Ọlọ́run. Kò sí nǹkan tó ṣe tán. Àwọn abókù sọ̀rọ̀, àwọn òòṣà, gbogbo nǹkan bẹ́ẹ̀ ló ṣe. Ṣùgbọ́n Ọlọ́run ó fìyà jẹ. Kò sẹ́ni tí Ọlọ́run ò lè bá wí. Now, ó ní Fáráò Nékò kọ́ ni ó fi Jòhánù sínú túbú. Ó jẹ́ àfihàn títóbi agbára Ọlọ́run lórí ọba oníwà búburú àti aláìbìkítà náà. Praise the Lord. Ó gba àwọn ọba tí ìyà ń jẹ. Ọlọ́run ló ń lo àwọn ọba tí kò mọ Ọlọ́run yìí láti lè fìyà jẹ wọ́n. Àwọn ọba kèfèrí. Kò sẹ́ni tí Ọlọ́run ò lè lò. Ìgbà tó bẹ̀rẹ̀ sí fi nà wọ́n nìyẹn. Ọlọ́run yóò máa fojú rere àti lẹ́yìn àti àṣeyọrí hàn fún àwọn olórí tí wọ́n bá yan ipa ọ̀nà ìwà mímọ́ àti òdodo. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run ní ọ̀nà tó ń gbà bá àwọn olórí tí wọ́n rò pé àwọn lè máa ṣe ohun tí ó wù wọ́n sí àwọn ènìyàn Ọlọ́run wí, bóyá ní ti ara tàbí ní ti ẹ̀mí, láti ṣàfihàn agbára gíga jùlọ rẹ̀ tí kò ní àríyànjiyàn lórí ohun gbogbo. Praise the Lord. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Gbogbo ibi tí ẹ ká ti ṣàtúnṣe. Ọlọ́run á fún wa lórí ọ̀fẹ́ láti ṣàtúnṣe. Ẹ̀mí èṣù ní gbé wa wọ bí Mánásè ọmọ Hesekiah. Bàbá ẹ̀ ṣe dáradára, ṣùgbọ́n ẹ̀wọ̀ ọmọ ẹ̀ kò fi wà kankan jọ bàbá ẹ̀. Àwọn ìwà burúkú yẹn bí ìgbà pé ẹ̀mí èṣù ó tún wá gbé wọ̀ lọ́tùn. Gbogbo nǹkan tí bàbá ẹ̀ tó parẹ́ ó tún kó gbogbo ẹ̀ wọlé sí lọ́nà lọ́pọ̀lọpọ̀. Ilé Ọlọ́run gan tó dàrú títí wà ní rí bí àwọn ọmọ wa ní dàdàkúdà. Ọlọ́run á wà pẹ̀lú wa. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fi fún wa fún àǹfààní. A dẹ̀ gbàdúrà pé oore ọ̀fẹ́ láti máa ṣèfẹ́ Ọlọ́run àti agbára náà kọ́ Ọlọ́run yọ̀ǹda fún wa. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord.